screenshot fún mi pé fídíò tí ajá kan ṣe nọ́mbà tí wọ́n screenshot ẹ̀ pé kí n wà kọ́lé mo ní ṣé wọ́n sú àwọn ọmọ ni mo bá tẹ̀ tún wò kó dà ìgbà tí máa bèrè nọ́mbà lẹ́kan rẹ̀ dídì send lẹ́tà lẹ́tà ẹja wo tó wà ẹja ka lẹ́tà ọmọ Yorùbá ẹ wá bá ń ka lẹ́tà nígbà tí ó rọ́ ṣùkùṣùkù ìwọ Kóìkí ṣé bó ló kàwé mo ṣe mọ́ lọ kàwé aṣọ ọ̀kọ́gbọ́n orí aṣọ lákàyè ẹ ti lẹ̀kọ́ aṣọ orí ẹ̀ ò pé rárá mo ṣe mọ́ lọ kàwé ní aṣọ ọ̀gbọ́n ṣé bí wọ́n péré ní spokesman Sunday Igboho tó bá tiẹ̀ ráwọn ajá kan tán sọ̀rọ̀ so tí wọ́n àti Onítìrí bá ní nǹkan kan kí ni tẹ́ ní èmi ò fight for Onítìrí mo máa ń sọ fún yín o but òtítọ́ lèmi ò sọ ń bí I'm not campaign for Onítìrí èmi ò sí lára àwọn tí wọ́n sọ àwọn tó jẹ́ wọ́n jẹ́ followers ẹ̀ tó jẹ́ pé wọ́n ṣùgbọ́n níbí support ni mo dé ní anything tí bá ti rí tó bá ti dẹ́ǹtì tí ò tọ́ mo máa dá wálẹ̀ ń bẹ̀ ni mo support ẹ̀ lórí yẹn tó náà bá ṣe tí ò tọ́ máa sọ ń bí gbà mo sọ yìí tí ò ṣe ń jẹjẹtẹ báwọn ọmọ wọn ń gúnra wọn lábẹ́rẹ́ kò dẹ̀ káyé tèmi ṣùgbọ́n ìrùmọ̀ á ní tìtorí ẹ̀ kí n róòtọ́ ọ̀rọ̀ ńlẹ̀ kí n má sọ torí àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ń fìyà jẹ àwọn ọmọ ọlọ́mọ mo níbi tí erin méjì bá ti ń jà àwọn ẹmọ tó wà nídìí ẹ̀ ni wọ́n máa forí gba gbòs gbogbo yín pátá ẹ jẹ́ àjọ ka lẹ́tà wọ́n náà sún ọmọ Onítìrí occupation wèrè tó wà ní Germany orí ẹ̀ burú orí burúkú orí ẹ̀ sangila kọlu etí ẹ̀ so olóòkàwé ni mo ṣe bó olóòkàwé ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀gbẹ́ èbó àwọn ọmọ ọkọ̀ yìí gòmà tí ẹ̀ rí bẹ́ẹ̀ o àní mo mọ̀ pé rọ́lẹ̀ ń pa ẹ ti wá yìnbọn ẹ ti rọ́ọ̀pù Sunday yín ẹ ti kó sínú wàhálà already ṣé yóò mọ̀ pé ẹ̀ ń kó Sunday Dagboru ẹ̀ mọ̀ pé ẹ̀ ń kó sínú Dagboru ni ó dánú Yorùbá nation irú pẹ̀lú dídákẹ́ rẹ̀ tó ń dákẹ́ yẹn mo ní dídákẹ́ tó ń dákẹ́ òfin dá Yorùbá nation rú Dagboru ni ẹ Sunday Dagboru Sunday ọmọ àdúgbò Sàámú Alágbọ ó ń dá Yorùbá nation rú wà tí bà bẹ́ẹ̀ àtúntòyè ó dé dìgbà tẹ́ ẹ bá sinmi torí ẹ ti bá ń tó wà ńlẹ̀ jẹ́ àwọn nǹkan ò lè jáde mọ́ torí tí ẹ̀yin ń gbádùn ayẹyẹ àwọn ọmọ tí yín ń gbádùn ṣé ẹ mọ̀ páwọn ọmọ kan lẹ ẹ wọ àwọn ọmọ tí wọ́n ti fìyà jẹ lórí Yorùbá ẹ̀mọ́ àwọn ọmọ tẹ́ ẹ̀ kó jáde tán padà nù ọmọ Yorùbá àtàtà ẹ jẹ́ àjọ ka lẹ́tà èmi àti yín lájọ ka lẹ́tà so that kò ní dàbí pé ẹ̀tẹ́ ní ọmọ ológo ó purọ́ àjọ ká níbí ẹ má mind mi torí mo máa ranjú mọ́ kámẹ́rà yẹn débi pé àjọ máa kà ní ẹ jẹ́ kí n download ẹ̀ ẹ jẹ́ kí n gbé wá sójú screen káàjọ ká èmi àti yín lájọ ka lẹ́tà ẹ bá mi pè wọ́n wá síbí kán wá gbọ́ kán wá wo lẹ́tà wèrè tí wọ́n ní wọ́n kọ wọ́n ní ìjọba fi ṣù ta lọ ọmọ ẹni tán sù ọmọ Sunday Igboho náà sù àtọmọ Bánjí Akíntóyè sọmọ Onítìrí kì í sá àwọn ọmọ occupation náà sù ọmọ Sunday Igboho àtọmọ Bánjí Akínròdí ni wọ́n sù yes ẹ̀yin náà sù láìkè ètò tó bá flag mi máa fi èpè rin ẹ máa fi èpè bá yí ẹjẹ ayé yín á bàjẹ́ tí yín á ta tí yín á yẹ no wonder wá lọ́kàn lọ́mọ sọ̀rọ̀ gbà yín lórí kò sí ní bú yín pé lórí burúkú ló pọ̀ jù nù yín ẹ wà jáde táwọn wèrè ká máa jáde wọ́n máa sọ̀rọ̀ ẹ jẹ́ àjọ ka lẹ́tà ẹ mọ́ bínú lẹ́tà nù níwájú yín yẹn ẹ jẹ́ kémi máa bá yín kà ń bí ẹ wò bí báyìí o wọ́n ní in the Chief Magistrate Court Ọ̀yọ́ State Nigeria in Ibadan Magistrate District in the Ibadan Magistrate Street holding at Ibadan wọ́n ní charge number MI 17th kìíní kan bó ṣe máa ń kọ kìíní wọn 2023 wọ́n wá kọ Commissioner of Police Ọ̀yọ́ State versus Lawal Leke M Aje age 45 years Amsat Asis M age 23 years Mudasiru Sulaiman M age 48 years Basiru Adegbin Dibi nǹkan M age 43 years wọ́n wá kọ count number 1 that's you Lawal Leke M second Amsat Asis third Mudasiru Sulaiman M and fourth Mudasiru Adegbin M and other now at large between August 2022 and February 2023 within Ibadan. First of all, ẹ̀yin tèmi tẹ́ bá ń wo lẹ́tà yẹn dáadáa. Wọ́n tẹ́ bá rí tẹ́ kọ síbẹ̀ bí mo ṣe ń kà yẹn. Wọ́n bẹ̀rẹ̀ láti August kì í ṣe August ni nǹkan tá à ń sọ yìí. August 2022. August
2022. Money orders now at large between August 2022 and February 2023 within Ibadan metropolis in the Ibadan magisterial districts did compare only amongst yourself to commit felony to vex treasonable felony and thereby committed an offense contrary to an punishable under section 516 of the Criminal Code Cap 38 volume 2 law of Oyo State of Nigeria 2000. Now, wọ́n kọ gbogbo kíní yẹn wá wálẹ̀ bẹ̀bẹ̀bẹ̀ because n tó kọ sísàlẹ̀ yẹn náà ó ti padà wá sókè but màá bá yín try láti gbé orúkọ tí already kọ orúkọ wọn. Other now charge of sometimes between August 2022 and February 2023 within the same Ibadan assist in the above magistrate wọ́n ti ka eléyìí sókè ó ti wà lókè already. Eléyìí ti already wà lókè. Now, ẹ jẹ́ ká wá ṣàlàyé lérí ọ̀rọ̀ yẹn torí mi ní fẹ́ kí a gba àsìkò. Thank you so much. Ẹ̀yin ará mi. Ẹ bá mi sọ fún Bánjí Akíntóyè àti Sunday Igboho pé wọ́n ẹ̀ tí pọ̀ tó nínú Yorùbá yìí. Tẹ́ ẹ bá sì ń da yé àwọn èèyàn rú nítorí àtẹnujẹ. Àti torí pé ǹtẹ́ ẹ ti gba owó rẹ̀, ẹ ti gbà lọ. Fine, it's good. It's good. Tí ẹ bá mọ̀, mo fẹ́ fi fídíò kan hàn yín. Torí wọ́n ní ọmọ onítìrí, wọ́n ní ọmọ àwọn tó ṣe occupation. Pé kí onítìrí lọ gbà wọ́n sílẹ̀. Àwọn tó ṣe occupation, wọ́n ní ni wọ́n arrest. Now, ẹ jẹ́ kí n ka lẹ́tà oró sùkùsùkù tó kọ síta àti eléyìí tó wà ní Germany. Now, oró sùkùsùkù gbé lẹ́tà síta ó ní these are the Yoruba nation now. These are the Yoruba nation now. Reclaimer and occupier. We want that it will come to this and that step should be taken by Iya Onitiri Abiola, who has the documents that allow us to go out and occupy. Everyone should call Madam Onitiri Abiola Jimmy, and Black Lion, Mr. Your brand, Nunu Money Olabikan, Money Nuola. So Ekuribe turn themselves in exchange for this arresting that followed their orders. Since MOA is the one with the needed papers that are confidential, please share it get MOM. Now, ọ̀rọ̀ tí Koiki sọ nìyẹn. Please, ìwọ tó bá ní madams, it is only it can don't abuse Igboho. If you tell me rubbish here, I will curse you and your generation. When their member, their talk on social media attacking people, did you tell them to not to abuse that woman? Did you tell them not to abuse anybody or to abuse that woman? When it's your turn, you will be coming under my comment and sharing rubbish here. I will cut you and block you off here. And you tell Bali aye jẹ́ náà nìyí. Who is Igboho? Who is Sunday Igboho? Tani Sunday Igboho kan tẹ́ sọ kan. Tẹ́ lè bá wí. Tani. Embu Tinubu, eso burúkú sí Jagaban. O ya wèrè àbí kan fẹ́ dá fún yalla ja gbogbo ẹni tó bá sọ nonsense lórí page. Abẹ́ fẹ́ sanku ni. Ẹ fẹ́ sanku lóye. Ẹ fẹ́ sanku ni. Àbáyé yín fẹ́ bàjẹ́. Ẹ̀yin wèrè rádàrá die. Who is Igboho tí wọ́n lè bá wí? Ta ló máa bá wí bí baby. Ẹ jẹ́ pé mo fún ní respect. Mo sì fún lọ́wọ́ ni torí pé mo sì wò bóyá ó máa jáde sọ̀rọ̀. Tí ó bá jáde máa bá wí bí baby. N tí fi bá wí bí baby wà lẹ̀. Máa bá ẹ wíwò wà sáré kábàkàbà ò ní lè dìde. Tani ẹ tọ́tàn lè fún ẹ lésì. N tó bàjẹ́ délé ni. Ẹ ń fìyà jẹ àwọn ènìyàn. Pẹ̀lú gbogbo nǹkan tí àwọn ènìyàn ń ṣe. Ẹni bá sọ nonsense bí Ọlọ́run bẹ́ kó rí ikú. Jẹ́ ká yé ẹ̀ ó dojúrú kí tiẹ̀ ó tàbí gúgúrú. Kó fò ṣe lé rẹ̀. Kí pọ̀njú ó délé bá wọn ti létílé àti ọ̀nà yín ẹ̀ ní sórí ilé pé ìpè wà ń bí o láti fún yín. The reason is that ẹ wá bọ́ta ẹni wọ́n mú àwọn ọmọ occupation. Ó fẹ́ fi àwọn fídíò kan yìí torí pé
occupation ni wọ́n pè wọ́n láwọn ọmọ tó jáde fún occupation àwọn ọmọ tó jáde fún occupation and what reclaimer. Now let's start. Mo fẹ́ kí ẹ̀yin tí ẹjọ́ lọ́gbọ́n àwa wà ń bí láti dájọ́ torí pé àwọn ò ní bá yín dájọ́ òṣì ẹ̀yin lẹ máa ń dájọ́ náà àwọn dájọ́ náà tiwa. Mo fẹ́ play fídíò kan fún yín. Mo fẹ́ kẹ́ ẹ wo fídíò yìí. Now mi bọ̀ mi ní play ti girl yìí ẹ jẹ́ kí n wo títí oró ṣùkùṣùkù. Mo bọ̀ I want you to check this date. The date. Mo fẹ́ kẹ́ ẹ wo date torí wọ́n sọ fún yín pé ọmọ tán lọ fún occupation. Sorry what tí o bá so títọ̀rọ̀ tó jẹ́ òpùrọ́ ayé ẹni yẹn máa dojúrú gbẹ̀yìn ni. Ayé ẹni yẹn máa ta gbẹ̀yìn ni tí ẹ máa yẹ̀. Tí ẹni yẹn máa yẹ̀ bí gúgúrú. Tí ẹni yẹn mo ní ó máa yẹ̀ ayé ẹ máa bàjẹ́. Mo fẹ́ kẹ́ ẹ bá mi wo déètì. Ẹ wo déètì tó wà lórí fídíò Koiki níbí báyìí. Déètì wo ló wà ńbẹ̀? Ẹ máa rí tí wọ́n kọ 27 August. Now 27 August 2022. Today rallied in Ibadan, Oyo State. Yes or no? Now ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú rally. Koiki Media abẹ́rẹ́ wọn kí ló sọ ọdọ́ sẹ̀. Ẹ̀yọ̀ wa lé ẹ má bínú. Nẹ́tíwọ̀kì yẹn ló já wa ní ẹ̀kọ́ yẹn. A ti padà sórí láìsí. Koiki Media abẹ́rẹ́ wọn kí ló sọ ọdọ́ sẹ̀. Now ó dàbí pé ẹ ti rí date àbí ẹ máa ti rí wípé date tí wọ́n fi sí orí ẹ̀ ó jẹ́ kí nìyẹn on the 22 of August tí wọ́n ṣe ní Ìbàdàn. Yes or no? Màá tún bá yín gbé màá gbé yín tírábàyè torí àwa máa ń dúró lórí òtítọ́ bí wọ́n ní wọ́n arrest àwọn ọmọ tí wọ́n lọ sí fún Yorùbá nation ọ̀nà àwọn ọmọ tó lọ fún occupation ni wọ́n lọ fún. Mo fẹ́ kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi tẹ́ ń wò mí láti ilé mo fẹ́ kí èmi àti yín jọ bẹ̀rẹ̀ láti torí mi ní gbé kúrò àjọ máa wò ni ṣùgbọ́n bá mi like ètò yẹn tó rán report torí ó ń bí ọ̀gá wọn nínú Sunday Igboho torí pé kò kí fẹ́ atóbi mọ́ sí bá wí ni. Ẹ wo títorí eléyìí náà Yorùbá nation mega rally going on in Ibadan 27 August òní orílẹ̀-èdè kè ló wáyé. Now so yẹ kó rí bẹ́ẹ̀ náà gbé ní 8 wọ́n tún ṣe kan náà ní August 8 2022 òní ní sáìdì Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ state náà ni bẹ́ẹ̀ ni. Now bàbá ìmáàmù lọ sí ibẹ̀ òun náà lélẹ́yìí August 8 2022 bàbá ìmáàmù wà ńbẹ̀ ẹ lọ pé ìmáàmù lọrin yín tó ṣiṣẹ́ fún Tinubu Jagaban. Now so ti Koiki ní August torí pé àwa ò sí níbí láti balẹ̀ ayé ènìyàn jẹ́ bọ̀ tó bá ti jẹ́ pé Yorùbá ò fẹ́ gbà fúnra wọn ẹ fẹ́ bára yín ṣe tẹ́lẹ̀ ń pè fún òmìnira tí àwọn èèyàn bá wá ya kúrò láàrin yín ní wọ́n ti lọ gbowó olóṣèlú gbogbo rọ́bìṣì tẹ́ ń ṣe yìí sẹ́nu àwọn èèyàn dùn sí ni gbogbo òṣì àwọn aṣòṣì mámọ̀ tẹ́ ń ṣe yìí ṣé ẹ rò wípé àwọn èèyàn lè gbọ́ ni kí ni gbogbo ilé òní August ìkan náà tún ní lórí ọ̀rọ̀ ṣùkùṣùkù òní 21 August 2022 Yorùbá nation rally Sango Ado Ọ̀tà Ogun State wọ́n tún ṣe ń bẹ̀yẹn náà ìkan náà ní ó tún ní lórí ọ̀rọ̀ ṣùkùṣùkù òní August 20 2022 Abẹ́òkúta ìkan náà tún ní August 27 Ọ̀yọ́ State Ìbàdàn Ọ̀yọ́ State Ìbàdàn lórí ọ̀rọ̀ ṣùkùṣùkù olélẹ́yìí on the 27 August 2022 ọ̀nà nìyẹn ọ̀rọ̀ ṣùkùṣùkù ni
26 Yoruba Nation rally will go ahead soon. Chief Sunday Igboho confirm lórí ọ̀rọ̀ ṣùkùṣùkù nìyẹn. Chief Sunday Igboho confirm. It is sẹ́rí abẹ́rí. Chief Sunday Igboho confirm lórí ọ̀rọ̀ ṣùkùṣùkù. That is Igboho spokesperson. Igboho spokesman. Ó ní Yorùbá ní on the 26th of August. Ọ̀rọ̀ ṣùkùṣùkù post ó ṣe fídíò sí ìta. Ó ní Yoruba Nation mega rally will go ahead soon. Chief Sunday Igboho confirmed. Chief Sunday Igboho confirmed. 26th of August. Ó ní ọ̀rọ̀ ṣùkùṣùkù spokesman Sunday Igboho sọ yẹn. Wọ́n dé bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo mega rally yẹn ní Ọ̀yọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ní Ọ̀yọ́. Kódà heritage gan tó bá wọn gbé ti August 8. Ti August 8 ó ṣe program lé lórí tí wọ́n náà fẹ́ ṣe million man march for recognition of Yoruba sovereignty and the unconditional release of this 2020 Nnamdi Kanu 2022 nìyẹn. Kẹ́lẹ́ máa wò wọ́n o, we only the white lion blue lion èmi ò rí bí ti blue èmi ò rí kóyá color rẹ̀ jẹ́ blue gbogbo non lion wọ́n ṣe rí black lion náà rí white lion èmi ò rí bí tó ti white lion mi rí bí tó ti black lion rubbish èyí tó pọ̀ jọ nìyí ẹni tó bá jẹ́ lion gbọ́dọ̀ dúró bí kìnìún àwárí ní Tinubu ní ṣiṣẹ́ lion of body law because ó dúró lórí pé òun fẹ́ lórí ipò yẹn ó dẹ̀ débẹ̀ bó ṣe pé gbogbo gbèsè ayé àtọwọ́ ẹ̀ ló fi rìn kò káyé ó sà lóun débẹ̀ kí lẹ̀yin ṣe gbogbo yín ó mọ̀ ṣaka lónìí August 16 rèé o wọ́n láwọn ṣe lórí Yorùbá Nation rally ó ní Ọmọlúkà àti ọ̀rọ̀ ṣùkùṣùkù rèé àwọn ni wọ́n bẹ̀rẹ̀ fún ní ṣe Yorùbá Nation mega rally rẹ́bà rally bó ṣe ń ṣe nìyẹn ọ̀rẹ́ ṣé ẹ ti rí kí ni posters wọn lélẹ́yìí títí Ọlọ́run tó pera rẹ̀ ní ọmọ àjìdàgbà tó wà ní South Africa òun náà lélẹ́yìí 27 náà ṣe bẹ̀rẹ̀ rẹ̀ tí gbogbo ń post now mo ti wá padà dé ẹ̀yìn èèyàn mi ayé yín ò ní bàjẹ́ àwọn ò síbi láti purọ́ mọ́yàn láti bá ní ayé èèyàn jẹ́ nínú èyí tẹ́ ẹ gbọ́ yìí àtẹlẹ́ tẹ́ ẹ rí nísìn tá wá lọ mẹni tí wọ́n arrest wọ́n bẹ̀rẹ̀ declaration bẹ̀rẹ̀ ní wọ́n ṣe declaration ní November 20 bí nǹkan ṣé November 15 kan ni àbí nǹkan kan November 20 2020 àti 21 ní 2022 tó lọ yìí November náà bẹ̀rẹ̀ declaration kò kí sí August kí sí October wọ́n bẹ̀rẹ̀ declaration ní November wọ́n wá bẹ̀rẹ̀ reclamation láàrin December ending December towards ending ni wọ́n bẹ̀rẹ̀ reclamation tí wọ́n láwọn mú lẹ́tà kiri wọ́n bẹ̀rẹ̀ occupation ní 2023 not 2022 kò dẹ̀ kí ṣe Ìbàdàn Èkó ni wọ́n target láti mú lẹ́tà lọ tí gbogbo yín rí wọ́n àti ìmú tí Ìbàdàn lọ wọ́n ní DHL ni wọ́n fi ṣe ibo wá ní ẹ̀yìn tí wá rí ọmọ occupation tí wọ́n arrest bẹ́ẹ̀ bá dẹ̀ rí nǹkan tí Yorùbá 2011 yes bẹ́ẹ̀ bá dẹ̀ rí lẹ́tà tí wọ́n fi sú wọn ọmọ Sunday Igboho ni wọ́n ní Sunday Igboho confirm it wọ́n máa bẹ̀rẹ̀ ní 20 rally tẹ́ẹ̀sẹ̀ ní 28 tẹ́ẹ̀sẹ̀ ní 2080 gbogbo Ọ̀yọ́ tẹ́ẹ̀sẹ̀ ni wọ́n náà wọ́n ti dáná tán ba nǹkan jẹ́ wọ́n ní wọ́n dá ọ̀ràn wọn ba nǹkan jẹ́ ní Ìbàdàn ní Ọ̀yọ́ general lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá sèmi nǹkan tí wọ́n ṣe ní ìgbà náà ni wọ́n fi arrest wọn wọ́n wá bẹ̀rẹ̀ àwọn tó kọ́ tàmì yẹn wọ́n wá nínú 2023 yìí wọ́n wá fi fóònù àwọn ọmọ tó kù wọ́n tó fi wá ń pè wọ́n fi lọ pe àwọn míì tí wọ́n rí mú wọ́n fi fóònù àwọn tó ti rí mú gbà yẹn wọ́n wá fi fóònù wọ́n wá fi mú wọn náà fi lọ arrest wọn sọ́dí àfọ̀ ọmọ onítìrí ọmọ occupation kan náà mú àwọn ọmọ Sunday Igboho ní kí Sunday Igboho lọ gba àwọn ọmọ tó múlẹ̀ tó fi felony treason and felony charge wọn ẹ má gbàgbé ẹ̀sùn ńlá ni wọ́n gbélé àwọn ọmọ yẹn lórí ẹ̀sùn burúkú ni wọ́n gbélé wọn lórí instead tó yẹ kẹ́ ẹ fi ìfọwọ́sowọ́pọ̀ pé àwọn ọmọ yín lélẹ́yìí ẹ wá tì sónítìrí ẹni onítìrí ní pé pépà ti jáde ìgbà tó onítìrí sọ fún yín pé pépà tòun ti jáde láti November ló ti bẹ̀rẹ̀ wá tó ti declare wọ 2023 yìí ṣùgbọ́n tí August wọn ò tí bẹ̀rẹ̀ wọn ò tí ẹ̀ tí declare September gan ló ní Igboho máa jáde fún kí ni gbọ́kọ̀ rẹ̀ declaration tí Igboho lòun ò ṣe kò kí sí August
rally tẹ̀sẹ̀ ní August ẹ̀yin ni wọ́n kó ní ibẹ̀ that is pé Sunday Igboho ló confam eléyìí tán fi kó yín nìbàdàn kì í ṣe àwọn tó ṣe occupation kò dẹ̀ kì í ṣe àwọn ọmọ tó ṣe reclamation eléyìí fáfáfá fún Onítìrí ìsìnkú kẹ́ fi ìfọwọ́sowọ́pọ̀ kí gbogbo yín jọ ṣe àṣepọ̀ tí mo dẹ̀ ń pariwo fún yín nígbà tẹ́ níjọba níyín lára tẹ́yìn gan tó ń fira yín sínú ewu ẹ̀rí pórí yín ò pé àtàgbà àtẹ̀wé yín ẹ̀ nílà àkáyọ̀ ọpọlọ yín ti lẹ̀ ẹ dàgbà ẹ dánú kí ló tẹ wá ń bú ọ̀kan lọmọ pé ó ṣe ń bú Ìgbòho ṣé bí wà tí Sunday Ìgbòho wù fún ọ̀kan lọmọ fi fún jẹ látijọ́ ẹ̀ ọpọlọ yín tó jẹ́ àgbàlagbà láàrin yín mo ní kẹ́ ẹ pe ọ̀kan lọmọ ẹ béèrè lọ́wọ́ rẹ̀ ẹ pe Sunday Ìgbòho ẹ pe Saidi ẹ bi wọ́n léèrè wípé kí ló ń ṣẹlẹ̀ téèyàn bá ń jà ẹ máa mú kọ́mẹ́ǹtì kó má bàa máa dìlé iṣẹ́ tẹ̀yìn ṣe ẹ mọ̀ dárì gbogbo yóò jáde ẹ lọ́ máa àtàkì ẹ̀ sóòdò ní fún yín jẹ ẹ tó lọ́ọ́ sí ẹ lọ́wọ́ ìgbà tán jọ ń ṣiṣẹ́ yìí mọ̀ ìgbà tán jọ ń pera wọn tán jọ ń sọ̀rọ̀ sẹ́yìn mọ̀ mo ní ẹ má dá sọ̀rọ̀ tí ò bá balẹ̀ ayé yín mu Sunday Igboho under Yorùbá nation ni ìwọ ló fọ́ Yorùbá nation ìwọ àti Akíntóyè especially you torí people respect you more wọ́n respect ẹ ju Bánjí Akíntóyè lọ ìwọ ló dá Yorùbá nation níbi òfò àti dídákẹ́ òfò tó máa ń dákẹ́ yẹn dídákẹ́ sí tó bá ṣèkà tó wà wá kórí bọnú tó bá ti ṣe tí ò dá tó wà wá kórí bọnú wà wá máa ti àwọn ọmọ síta pé kán lọ́ máa jà spokesman yẹn nígbà tó máa fi kọ́ eléyìí mo mọ̀ pé orí dáadáa torí kò sí nǹkan tó kiri kò sí tó kiri tó máa fi kọ́ kò yẹ kó rí pé occupation nígbà tó tiẹ̀ mọ̀wé àwọn tó kó dání tó láwọn spokesman olórí ibú wọn kàwé wọn kàn kúrò ní ṣé kò wá sí lọ́ọ̀yà láàrin yín ẹ̀dẹ̀lẹ̀ ẹgbẹ́ lọ́ọ̀yà ẹni lọ́ọ̀yà wà láàrin yín ẹni ẹ̀mọ̀wé ẹ̀ kàwé ẹni gbogbo yín kàwé tó bẹ́ẹ̀ ṣe pọ̀ tó kò sọ kàwé nu yín ẹ̀dẹ̀ rí lẹ́tà tí ọdún sùkùsùkù pọ́ọ̀sì wípé August nìyẹn circumventions August ló bẹ̀rẹ̀ ni ṣé reclamation bẹ̀rẹ̀ láti August ni why are you doing rubbish why are you doing bí olórí burúkú lórí social media yìí ẹ dẹ̀ ń dojú tì mí ẹ jẹ́ kí n máa ríra mi pé kí ló tí mo fi darapọ̀ mọ́ yín kí ló dé tẹ̀ ń ṣe báyìí tẹ̀ ń ṣe bálabàla ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe láwọn èèyàn ṣe máa darapọ̀ mọ́ yín ẹ lè máa wo olórí burúkú báyìí káwọn èèyàn darapọ̀ mọ́ yín ẹ lè máa balẹ̀ ayé ara yín jẹ́ ẹ̀yin náà lẹ́ ń ṣẹ̀ṣẹ̀ àwọn ọmọ yín hàn ṣé ẹ rí pé tàkùpé tá a ní ká dé fún àparò agility yín ló mú àwọn ọmọ tẹ́yìn rò pọ́n lọ fún reclamation ẹ̀rí pé yìí ló mú mo ti sọ fún pé gbogbo tẹ́ bá ṣe ń gbé wá nígbàgbọ́ orí yín ni ó máa wá èmi ti ta kókó yín síta mi ò ní tú wàláì mi ò ní yọ kúrò bẹ́ẹ̀ ó nígbà tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ pa mo tá bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ òróòro ni àti omi àti oyin mo wá tá pọ̀ pẹ̀lú iyọ̀ ayé yín máa yọ̀ ni ìkorò máa wọnú ayé gbogbo ẹni tó bá ń da Yorùbá nation irú gbogbo ẹni tó bá lò fẹ́ máa fi àwọn èèyàn ẹ ṣe fẹ́mi náà ẹlẹ́ tí wọ́n ná mú ní Turkey bí tán ná mú ní Turkey ṣé bí torí pé ẹ mọ information ni ẹ mọ address ẹ mọ gbogbo pàrọ̀ ẹ ni torí pé ó ń gbó ní tìrí náà wá ẹ dẹ̀ set ẹ up gbogbo ẹni tó bá ti ń gbó ní tìrí wá lẹ fẹ́ balẹ̀ ayé ẹ̀jẹ̀ orí ẹ̀ lẹ ti bẹ̀rẹ̀ ṣé bí ẹ ṣe lọ́dọ̀ tèmi ṣùgbọ́n lọ́rùn ò fún yín ṣe ṣé bí ẹ ṣe ẹ mọ dúdú gbogbo tẹ́ ẹ gbé lọ́dọ̀ mi bìkọ́ tó ní pé yàrá ya yín lẹ́mi jẹ́ ni kò sí nǹkan tẹ́sẹ̀ fi kílẹ̀ fẹ́sẹ̀ fẹ́ mi ẹ ya wèrè ẹ try rẹ̀ nígbàgbọ́ ẹ mọ̀ bá ń bẹ̀ ni ìyá yín lèmi jẹ́ torí mi ò dó lórí àbòsí mi ò dẹ̀ fi Yorùbá nation make owó mi ò fi orúkọ anybody make owó tí bá fẹ́ fẹ́ anybody jáwọ́ máa fi jáwọ́ mo ti already ní orúkọ mi mo ti already name orúkọ mi torúkọ yín ò lè parẹ́ tẹ́ni ọmọ ológun ò lè parẹ́ láyé all over the world ló mọ orúkọ mi kẹ́kọ̀ọ́ gbàgbé òṣì orúkọ tó bá ń gbọ́ bìkan wọn kọ́ máa forí balẹ̀ pé ṣé tẹ́ni ìyáláyà gbogbo wọn gbàgbé òṣì ẹnu bẹ́lẹ̀ bí yẹpẹ̀ ṣé bẹ́ẹ̀ lẹ̀ ṣí èrè ni wá dá mi lóhùn báyìí kó ìkí ìwọ mọ̀ báyìí kó ìkí olóṣùkùsù ọmọ ohun tó kọ síbẹ̀ ṣé ìwọ náà rí sọmọ ní ọmọ occupation August ṣé occupation ti ready ṣé declaration wọn ti declare ní August ọ̀jẹ̀gbà o sọ pé mò ń wọ́nu ẹ̀ wọ bọ̀bọ̀ yìí tó sórí bí àpò láàgì sọ pé mò ń wọ́nu ẹ̀ ọ̀jẹ̀ ìyá o ṣé ọlọ́ọ̀kàwé olóde tó ń dojú tì mí ó lọ wà ní United Kingdom ó wà ní United Kingdom ní Britain wà á máa ṣèbó bí olórí burúkú àwọn ìbò mi tó tí ìbò máa wà dáàrin wọn ìbò òyìnbó olórí burúkú wo ló ń sọ ọ̀wárí tọkọ alábòsí ni ẹ kí ló ní tìrì gan ṣe fún ẹ fọ fún mi kí lẹ gbà lọ́wọ́ ara